ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody ó yá ẹ wo fọ́nrán yìí. sẹ́ẹ̀rì Sunday Igboho iṣẹ́ gidi ló ṣe o bàbá Gani Adam kò yẹ kó lòdì sí Igboho ọ̀wọ́n dánadáná yẹn èmi inú wọn bẹ́ẹ̀ yìnbọn sí kòrán náà dánadáná yẹn báwo la ṣe máa wá rẹ́nìkan gbòógì táwa ọ̀dẹ̀ ní sọ̀pọ̀tì tá máa kórìíra ẹ̀ kò dáa. ẹ jọ̀ọ́ ta ló fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. wọ́n lè kúrò níyì ẹ̀tẹ́ ló mú wá kò kí ṣe pẹ́ níbọ̀dì yé ti èèyàn o. ní abiyamọ bẹ́ẹ̀ nípa fẹ́ jóná lórí ọmọ ẹ dábàá bá mi ṣe ẹ̀kẹ́ bá mi láì ẹja àpàdé kọ́mẹ́ntì ẹ jọ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ gẹ́gẹ́ bá mi dá sí fídíò yìí. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ máa lọ ní tààràtà síbi tí nǹkan dé dúró bó ṣe ń lọ lásìkò yìí. káàsà kí tó sọ anything ẹ kọ́kọ́ bá àwọn fídíò yìí náà. Gani Adam ọmọ Ghana ni ọmọ títí ni ó kàn wá lórí ọ̀fẹ́ Yorùbá is too vulnerable lórí lẹ́yìn tó ti pa ọ̀gá ẹ̀ tó dìtẹ̀ tó ti pa Fáṣẹ̀hùn a ti mọ̀ pé ìgbẹ̀yìn Adams ò lè dá ọlọ̀tẹ̀ ni is a coup plotter àwọn ọ̀rẹ́ ẹ̀ kan wà pàápàá àwọn ibi kan wà tó ń ṣe ní bọ́dà ó dẹ̀ lójoojú obìnrin tó fẹ́ rọbí lẹ́gbẹ̀ẹ́ títí o. lákọ̀ọ́kọ́ náà. now ṣáde láàárọ̀ inú mi ò dùn rárá because àwọn tó pe àwọn ẹ̀yà tí wọ́n jẹ́ Yorùbá yìí wọ́n jẹ́ Ọlọ́run dá wọn ní ẹni tó yẹ kó máa múnú èèyàn dùn ṣùgbọ́n wọ́n wá jẹ́ àwọn tó mú inú ènìyàn bàjẹ́ làwọn tó pe àwọn Yorùbá yìí ẹni pé tẹ̀bí Yorùbá nìwọ náà mi ò ṣe irú Yorùbá náà dandan irú eré tí wọ́n bá kiri and my message go to Ọ̀yọ́ state wọ́n ṣe yín ẹ tún wá ṣera yín. Now, I've been seeing that news. I, as one of the Nigerian anti-corruption ambassador, it is my responsibility. Mo rí i pé ìwà ìbàjẹ́ yìí ó ti gògò lára yín débi pé tí ò bá tí ì kan ẹ̀yin personally ẹ̀ tí ì rí àtiwà ìbàjẹ́. Now, ẹ̀yin ọmọ Gani Adams, ẹ̀ ń jáde ẹ bẹ̀rẹ̀ sí ní àtàkì Chief Sunday Igboho wípé ta ni mo tiẹ̀ wọ́ọ̀chì kan tó ń ṣépè fún Sunday Igboho burúkú. Now, I can't blame you. Reason because kì í ṣe ìyàwó ẹ̀ ni àwọn tí ìyàwó ò tí wà involved nínú àwọn tí wọ́n ń jí gbé. Àwọn ọmọ ẹ kò tí wà involved nínú àwọn tí wọ́n ń jí gbé. That is number one. Number two, ìwọ ni gangan kan náà jí gbé. Now, since all this while, tí ìṣẹ̀lẹ̀ ní Ọ̀yọ́ state, Gani Adams, wọ́n sọ pé ìjọba ò tí fáwọn ní go ahead, ìjọba ò tí fáwọn ní go ahead. Wọ́n dẹ̀ ní ẹnu wípé láàrin oṣù mẹ́fà àbí oṣù mẹ́fà kan fáwọn wípé gbogbo tó jọmọ́ Boko Haram bandits ó máa lọlẹ̀. Àbí bẹ́ẹ̀ jẹ́ sọ́kọ́ nìyẹn. Náà ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín. Tó bá jẹ́ pé àwọn ọmọ titi yín ìyàwó yín làwọn bandits jí gbé tíjọba ọ̀dẹ̀ fún yín ní go ahead láti lọ gbà wọ́n padà what will you do? Gani Adams ẹ pé ayín ní olórí ogun ilẹ̀ Yorùbá tí bandits ò jí àwọn ọmọ yín ìyàwó yín kan jí wọn gbé kẹ wá ní pé ẹ̀ ń dúró de kí gọ́ọ̀mẹ̀ntì ò fún yín ní go ahead láti lọ gbà wọ́n sílẹ̀ ẹ̀ ní nǹkan ṣe sà ẹ̀ ní nǹkan kan ṣe náà tó ẹ̀yin OPC tí ẹjọ́ ọmọ lẹ́yìn olóyè Gani Adams ẹ̀ ní orí tí ẹ̀ ń rò ẹ ń dìtẹ̀ Sunday Igboho. I saw this news ṣẹ́rí news tí mo rí this news yìí I don't believe wípé suspected bandits òun ló attack àwọn security Sunday Igboho because gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ó ti wá di wípé ẹ̀yin OPC ẹ̀yin ọmọlẹ́yìn Gani Adams ẹ ti di ọ̀tá tó jẹ́ pé ẹ ti di terrorist fún Sunday Igboho àti gbogbo àwọn ọmọlẹ́yìn Sunday Igboho ẹ ti di terrorist ẹ ti di bandits. Anything that happens to them they should go and hold the OPC accountable. Intẹ́dẹ̀ fẹ́ dálẹ̀ yìí nǹkan tí ò dálẹ̀ fẹ́ dálẹ̀ nígbà tó jẹ́ pé èèyàn jáde wá ó fi ẹ̀mí ara ẹ̀ wéwu instead of kó yẹ kí olóyè Gani Adams tó yẹ kó pé ókè àbúrò wà ń bí o now ṣé báwo ni wọ́n ṣe fíìlì pé ká ṣe nǹkan yìí bọ́n nítorí pé ẹ fẹ́ máa gapá pé ẹ̀yin ni ọ̀gá ẹ̀yin ni olórí ẹ fẹ́ máa wò pé bí Sunday Igboho fẹ́ gba ipò Ààrẹ Ọ̀nà Kakanfò whatever tẹ́lẹ̀ ń jẹ́ ọ̀ kínní ipò fẹ́ gbà lọ́wọ́ yín kí ni ká fi èèyàn jó ìyàwó dìkó má lè gbádìyẹ wọ́n fi yín jẹ oyè olórí ogun ilẹ̀ Yorùbá ilẹ̀ Oòduà ẹ̀ ń dúró de àṣẹ ìjọba àwọn ọba tó fi yín jẹ ṣé ìjọba tó fi yín jẹ oyè tẹ́ jẹ àwọn ọba tó fi yín jẹ wọ́n ní pé kẹlẹ́ ń dúró de àṣẹ ìjọba ńgbà tẹ́ ní nǹkan láti ṣe náà ẹni tó ní nǹkan láti ṣe ó lọ bá àwọn ọba dẹ̀ ní pé ìtọ́nà ọkọ́nà tiẹ̀ lẹ́yìn ó dẹ̀ bọ̀ sínú ó lọ ẹ̀yin wá dìde ẹ̀ wá ń ṣépè àwọn ọmọ yín ṣépè oríṣiríṣi èpè náà ṣe gbogbo tó ń ṣẹlẹ̀ sí ẹni ọmọlẹ́yìn Sunday Igboho gbogbo ẹ̀yin OPC tí ẹ wà against. That is why Chief Gani Adams, you need to call your followers, àwọn ọmọlẹ́yìn yín, you need to call them to order. Because gbogbo tó ń ṣẹlẹ̀ yín sìn, ó ti di pé ejò ti lọ́wọ́ nú.
láti máa fi attack so that Sunday Igboho wá fi lè rí àwọn èèyàn fi lè rí pé àṣẹ ti rí ṣèbó lóun lè ṣe kinní kan ṣèbó òun ni wọ́n ti attack àwọn ọmọlẹ́yìn yẹn kò ṣe lè ṣe kinní kan so interfere gbé jáde lélẹ̀ this is what you want to bring out ẹ lè pa mọ̀ pọ̀ for the betterment and the progress of Yorùbá land but ẹ̀yin kan lè máa gbé mọ̀ pọ̀ láti máa tú kí ló chai irú ẹ̀dá wo ni Yorùbá yìí ná tó jẹ́ pé ẹni tó bá ti ń gòkè ní ilẹ̀ Yorùbá títí yín ni láti rí bẹ́ẹ̀ ṣe fẹ́ fà wálẹ̀ ríjẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló dogun fún àti dìde àti gòkè nínú ìdílé wọn yẹn nítorí ẹ̀yin Yorùbá yìí ẹ kò wá in fact I don't know what to say of you anymore gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ Olúbàdàn this is the time láti kọlu àwọn ẹranko yẹn láti call wọn to order because this is another thing ogun mi náà ń dálẹ̀ yẹn so wọ́n ti disfocus náà sìn ọ̀tọ̀ ní ẹni ọ̀tá náà fẹ́ dojúkọ kọ̀nàkan dojúkọ ọ̀tá ti dojú àwọn tó fẹ́ dojúkọ wọn ó ti dojú wọn kóra wọn nítorí pé èmi ni ó fẹ́ gba ipò ó fẹ́ gba oríyìn ó fẹ́ gba ògo mi what a nonsense OPC tẹ́mi mọ̀ nígbà tí OPC ń jẹ́ OPC kì í ṣe náà ọ̀dọ̀ ẹ̀yìn OPC tẹ́ ń gbé ẹni tó bá ń ṣe nǹkan ṣépè tẹ́ ń gbé ṣépè ń sìn that is not how OPC works. That's not how it works. Nígbà tí eléyìí tó dé gòyàn tó gbé tó bọ́ sí orí afẹ́fẹ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣépè tẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ jájájájáun lóògùn ọ̀fẹ́ tí ò lè lóògùn ọ̀fẹ́ sínú gbó kó ṣiṣẹ́ kó lọ jagun kó ṣẹ́gun wálé kó rí pé lóògùn ọ̀fẹ́ o jókòó sínú ìlú òun gun orí stage kiri òun pariwo lóògùn ọ̀fẹ́ wo ni oògùn ọ̀fẹ́ tí ò rí nǹkan kan ṣe nínú gbó oògùn ọ̀fẹ́ tí ò rógùn kankan jà níbo ló lóògùn ọ̀fẹ́ sí ẹ̀yin ẹ lọ wábì kan jókòó sí. Ojú ìjà náà ti mú akíkanjú ẹ̀dá ní ṣe pé ẹlẹ́tẹ̀ ń jókòó sí orí stage tẹ̀ ń rún kékeré ẹ̀ wá sọ pé ń dúró de government order fún yín láti lọ ṣiṣẹ́ ẹ̀yin jẹ́ bí military ẹ̀yin jẹ́ bí air force àbẹ́ ẹ̀ jẹ́ bí navy ọ̀ ẹ̀ jẹ́ police tẹ́lẹ̀ ń dúró de government ìbílẹ̀ kọ́ nìyí ni. well yín tó ń jẹlẹ̀ sí Sunday Igboho àwọn ọmọlẹ́yìn Sunday Igboho Chief Gani Adams ẹ̀ lọ́rọ̀ jẹ́ o pẹ̀lú àwọn ọmọ yín ẹ̀ lọ́rọ̀ jẹ́ because ẹ̀yin lẹ jáde wá fún and bí ikú ilé ọba pani tí òde ò lè pààyàn gbogbo tó ń ṣẹlẹ̀ so anything tó bá dẹ̀ ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state as we speak right now Chief Gani Adams a máa bí yín léèrè because náà ń sìn àwọn ọmọ yín máa gbìyànjú láti máa ṣe tó máa jẹ́ kí ìṣẹ̀lẹ̀ kó máa ṣẹlẹ̀ kán lè máa sọ pé ó yá ṣèbí Sunday Igboho lòun lè ṣe tẹ́yìn bá mọ̀rọ̀ sọ àwọn kan náà mọ̀rọ̀ gbọ́ gbogbo ìṣe tẹ́ ń ṣe yẹn táwọn ọmọ yín ṣe káàkiri olóyè Gani Adams àwọn ọmọ Yorùbá gidi tí èṣe tàwọn ẹranko tó ń pọ̀ náà àwọn tẹ́yìn kó káàkiri yẹn tó ń dára kú dálẹ̀ nílẹ̀ Yorùbá yẹn part 1 lélẹ̀. tí wọn ò lè check bí a bá ti wá bọ́ọ̀rù ká táyé ti sọ fún yín pé ilé ìtẹ́ ṣe yí ìrọ̀lẹ́ pa tí wọ́n bá ti mú evidence wá kò ní péjọ́ méjì ẹ̀ tó máa wá nǹkan míì tí gbogbo ọ̀nà ní kéèyàn ṣe wà kó ló fẹ́ wà relevant ni wọ́n ní kúrò níyì ẹ̀tẹ́ ló mú wá kò kí ṣe pẹ́ẹ́nìbọ̀dì yéètì èèyàn ẹgbẹ́ OPC di 15 Ààrẹ Ọ̀nà Kakanfò ti ba Gani Abiodun Adams yéètì ẹni security local security kankan tó bá ti tọ́ láti gba àwọn èèyàn tí a bá jí gbé sílẹ̀ bọ̀ kéèyàn wá má ṣe nǹkan kan ó máa fẹ́ gba glory nǹkan tí kò ṣe ìyẹn ni kò dáa tá a bá sọ pé insecurity ọ̀pọ̀lọpọ̀ ilé táwa náà ń ṣe káàkiri tá a bá ti rí wípé bóyá àná parọ́ insecurity tá a la fẹ́ kọ́ọ̀bù yẹn kò lè yanjú náà bí ìgbà páyé ẹ̀ ń dẹ́rù bá àwọn ẹ̀ṣọ́ agbófinró lórí gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe agbófinró jẹ́ ti pamọ́ látẹ́yìn wọ́n ń já gbogbo ẹ̀ ẹ̀ tún mú mi wá ó ṣe jẹ́ pé múlẹ̀ ní gbogbo ìgbà báyìí ẹ máa múlẹ̀ ẹ máa sọ fún àwọn blog oríṣiríṣi láti pé kí wọ́n support yín pé kẹ́lẹ́ bá fẹsẹ̀ múlẹ̀ ẹ sábẹ̀ wà relevant ní gbogbo ọ̀nà ẹ yé máa múlẹ̀ náà stop ṣe bẹ́ẹ̀ kò dáa ó ti ẹ̀ tó wéèrè ọmọ pẹlẹbẹ ọmọ tó dàbí ẹja pa láì irú ọmọ yìí kò yẹ kó wà láwùjọ èèyàn o àwọn òbí tó bí ẹ gan wọ́n ti fojú sunkún ẹ̀ tipẹ́tipẹ́ o wọ́n fẹ́ bó ṣe rí ó dàbí aràn kìíní kan ẹ̀ ní kúre òfò lẹ́bàjọ́ sí papọ̀ àwọn tó ní ẹ̀dẹ̀ ń wú ẹ̀wọ̀n sọ fún ẹ kó tó dípọ́ máa wọjà ìwọ náà bọ́ síta àwọn bú Ààrẹ Ọ̀nà Kakanfò yípa Gani Abiodun Adams lórí kíni bẹ́ẹ̀ orin sọ bá rán yín níṣẹ́ àbíjá níbọ̀dì bá rán yín níṣẹ́ ìtawà kan wùwà wí ẹ̀ ní pé kéèyàn yé máa ti fi ẹtí àti ti àdúgbò ẹtí àti tinúgbó ẹtí àti tójú títì ilé ìtẹ́ tó gbé jáde náà nísìnyí ẹni tó mú báńdíìtì kan wọ́n bá ní sí oríṣiríṣi lọ́wọ́ ẹ̀ ètò ìṣẹ̀lẹ̀ ní Sáfàrà tí mú báńdíìtì yẹn tó ṣe pé àwọn Haúsá ló ń béèrè pẹ́sẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ tó ní ẹ̀yìn lẹ tó mú yẹn nínú gbó ó lágbára wọ́n tó yìnbọn ojú ẹni jẹ́ yìnbọn sí òṣò ìkan kò ṣe kankan ẹlẹ́gbìyànjú àwọn olókùn yín láṣẹ pé ká ẹ lọ ẹ̀yin àti security ibo lẹ́jọ́ lọ ẹ̀yin àtàwọn ará ìtì stop ṣe bẹ́ẹ̀ irọ́ làwọn ọ̀fẹ́ àní kéèyàn mọ́ lọ bí ọba wo bọ irọ́ làfẹ́ nítorí bá jẹ́ reality yẹn sọ bẹ́ẹ̀ ni wisdom náà ìyẹn tiẹ̀ láìkì irọ́ tiẹ̀ wisdom ó láìkì irọ́ but stop ṣe bẹ́ẹ̀ o irọ́ ò dá o ẹ má balẹ̀ Yorùbá jẹ́ fún wa o ẹ jẹ́ ká mọ ibi tá a fẹ́ dojúkọ o ẹ jẹ́ ká mọ ibi tá a fẹ́ face ẹ jẹ́ ká mọ nǹkan tó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá bọ̀ kéèyàn mọ wá láti fíìmù
iṣẹ́ tó yẹ kẹ́lómi gba glory kó jẹ́ kó lẹ́yìn fẹ́ mọ gba glory àti tọlọ́pàá àti ti àwọn other local security ẹ̀lẹ́ sáfẹ́ gba glory ẹ̀ kẹsà lè wà relevant. Stop ṣe bẹ́ẹ̀ o, stop ṣe bẹ́ẹ̀ o. Ehoro Nation content creator, stop ṣe bẹ́ẹ̀ now, stop ṣe bẹ́ẹ̀, stop ṣe bẹ́ẹ̀. Kò sí nǹkan tí kò ní check and balance nílé ayé, kò sẹ́ni tí wọn ò lè check. Bí ẹ bá ti wá bọ́ọ̀lù ká táyé ti sọ fún yín pé ilé ìtẹ́ ṣe yí irọ́ lẹ pa, tí wọ́n bá ti mú evidence wá kò ní péjọ́ méjì ẹ̀ tó máa wá nǹkan míì. Ṣé gbogbo ọ̀nà ní kéèyàn ṣe wà kó ló fẹ́ wà relevant ni wọ́n ní kúrò níyì ẹ̀tẹ́ ló mú wá. Kò kí ṣe pé anybody hate èèyàn o, kò kí ṣe pé anybody hate èèyàn. Ẹgbẹ́ OPC di 15 Ààrẹ Ọ̀nà Kakanfò ti bá Gani Abiodun Adams hate any security local security kankan tó bá ti tán láti gba àwọn èèyàn tí wọ́n bá jí gbé sílẹ̀. Bọ̀ kéèyàn wá má ṣe kankan ó máa fẹ́ gba glory nǹkan tí kò ṣe ìyẹn ni kò dáa. Tá bá sọ pé insecurity ọ̀pọ̀lọpọ̀ ilé táwa náà ń ṣe káàkiri tá a bá ti rí wípé bóyá àná parọ́ insecurity tá a la fẹ́ kọ́ọ̀bù yẹn kò lè yanjú náà bí ìgbà páyé ẹ̀ ń dẹ́rùbà àwọn ẹ̀ṣọ́ agbófinró lórí gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe agbófinró tẹ́ ti pápálà tẹ́yìn wọ́n ń já gbogbo ẹ̀ ẹ̀ tún mú mi wá ó ṣe jẹ́ pé múlẹ̀ ní gbogbo bàbá yìí ẹ máa múlẹ̀ ẹ máa sọ fún àwọn blog oríṣiríṣi láti pé kí wọ́n support yín pé kẹ́lẹ́ bá fẹsẹ̀ múlẹ̀ ẹ sáfẹ́ wà relevant ní gbogbo ọ̀nà ẹ yé máa múlẹ̀ náà stop ṣe bẹ́ẹ̀ kò dáa ó ti ẹ̀ tó wéèrè ọmọ pẹlẹbẹ ọmọ tó dàbí ẹja panlá yìí irú ọmọ yìí kò yẹ kó wà láwùjọ èèyàn o àwọn òbí tó bí ẹ gan wọ́n ti fojú sunkún ẹ̀ tipẹ́tipẹ́ o wo kan bó ṣe rí ó dàbí aràn kìíní kan ẹ̀ẹ́dẹ́ kúre òfò lẹ́bàjọ́ sí papọ̀ àwọn tó ní ẹ̀dẹ̀ ń wú ẹ̀wọ̀n sọ fún ẹ kó tó dípọ́ máa wọjà ìwọ náà bọ́ síta àwọn ń bú Ààrẹ Ọ̀nà Kakanfò yìí bá Gani Abiodun Adams lórí kíni bẹ́ẹ̀ orin ìsọ̀ bá rán yín níṣẹ́ àbí jẹ́nìbọ̀dì bá rán yín níṣẹ́ ìtawà kan wò wà wí ẹ̀ ní pé kéèyàn yé máa láti fi ẹtí láti ti àdúgbò ẹtí láti ti inú igbó ẹtí láti tójú títì ilé ìtẹ́ tó gbé jáde náà nísìnyí ẹni tó mú báńdíìtì kan wọ́n bá ní iṣẹ́ oríṣiríṣi lọ́wọ́ ẹ̀ ètò ìṣẹ̀lẹ̀ ní Sáfàrà tí wọ́n báńdíìtì yẹn tó ṣe pé àwọn Haúsá ló ń béèrè pẹ́sẹ̀ lọ́wọ́ ẹ̀ tó ní ẹ̀yìn lẹ tó mú yẹn nínú igbó ó lágbára wọ́n tó yìnbọn ojú ẹni jẹ́ yìnbọn sí òṣò ìkankan òṣè kankan ẹlẹ́gbìyànjú àwọn olófin yín láṣẹ pé ká ẹ lọ ẹ̀yin àti security ibo lẹ́jọ́ lọ ẹ̀yin àtàwọn ará ìtì stop ṣe bẹ́ẹ̀ irọ́ làwọn ọ̀fẹ́ àní kéèyàn mọ́ lọ bí ọba wo bọ irọ́ là fẹ́ nítorí bá jẹ́ reality ẹ sọ bẹ́ẹ̀ ni wisdom náà ìyẹn jẹ́ like irọ́ tiẹ̀ wisdom ó like irọ́ but stop ṣe bẹ́ẹ̀ o irọ́ ò dá o ẹ má balẹ̀ Yorùbá jẹ́ fún wa o ẹ jẹ́ ká mọ ibi tá a fẹ́ dojúkọ o ẹ jẹ́ ká mọ ibi tá a fẹ́ face ẹ jẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá bọ̀ kéèyàn mọ wá láti fíìmù iṣẹ́ tó yẹ kẹ́lómi gba glory kó jẹ́ kó lẹ́yìn fẹ́ mọ gba glory àti tọlọ́pàá àti ti àwọn other local security ẹ̀lẹ́ sáfẹ́ gba glory ẹ̀ kẹsà lè wà relevant. Stop ṣe bẹ́ẹ̀ o. ẹ jọ̀ọ́ ta ló fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ta ni ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó yẹ pé òun gan ò lè pàṣẹ fún yín pé ogun ti délẹ̀ o kẹ́ múra ogun o kò ní yẹ ẹ̀yin àti ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò torí wípé ogun délẹ̀ ń sìn àárín yín ìtàn táwọn àgbọ́ ìtàn tá a gbọ́njú bá ni pé ẹnikẹ́ni tí ó bá ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní aṣíwájú ogun ajagun ni ó ní anytime tí ogun bá fẹ́ jà ìran Yorùbá ó ní ó dìde tí ó lọ jà bó látìgbà tí ogun ti wọ ilẹ̀ Yorùbá yìí ẹ ti understand mi ò rí yín kẹ́ jáde sí social media kẹ́ sọ̀rọ̀ rárá ẹ dẹ́n pera yín ní Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ẹnikẹ́ni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní yẹ wọ́n o ẹ ti understand kò ní yẹ wọ́n o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere nígbà táwọn Fúlàní wọ ìlú Ọ̀yọ́ tán lọ kó àwọn pípù yìí ara ò ta yín kò ń ṣe àwọn àgbàlagbà nìkan ló wà ń bẹ àwọn ọmọ kéékèèké ara ò ta yín even though ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gan kó má pàṣẹ fún yín pé kẹ́ lọ jagun ó yẹ kẹ́yìn gan kí ara ta yín kẹ́ dìde pé ara ẹ̀yin ò lè dúró de order anybody ẹ gbọ́dọ̀ secure ṣé mo pé ẹni tó bá ń jà fáwa làwa nífẹ̀ẹ́ ni ẹni tó bá ń jà fún wa ẹni tá à ń rí ipa ẹ̀ lórí wa ó làwa nífẹ̀ẹ́ kò ń ṣe ẹni kò ṣe pé bóyá ẹ̀kan wà ní lúgù kan ogun dé lẹ́sìn àárín mi ò bá ń pàdé ní social media mi ò kẹ́ address àwọn ọmọ Yorùbá tẹ́ jẹ́ aṣíwájú ogun lé lórí kẹ́ address wa pé bó ṣe lọ lélẹ̀ yìí o olóyè Sunday Igboho gan tí wọn ò ní oyè tí wọ́n fún yín yẹn wọ́n sì ń gbìyànjú agbára wọn bó tiẹ̀ jẹ́ pé ìjọba tún ká wọn lọ́wọ́ kò díẹ̀ àwọn sì tún gbìyànjú agbára wọn wọ́tọ̀ fẹ̀yìn tó yẹ pé wọ́n fún ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò aṣíwájú ogun ẹ̀yìn ìlà wà rí yín pé ẹ ti ẹ̀ dìde ẹ ti ẹ̀ sọ̀rọ̀ rárá tọ̀ ṣé ẹ sí Nàìjíríà ni àbí ẹ exist mọ́ torí lójú tèmi gan ẹ exist lójú mi o kí ni túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò tán fi yín jẹ gẹ́gẹ́ bí ìtàn táwa gbọ́
Ààrẹ Ọ̀nà Kakanfò aṣíwájú ogun anytime gbogbo ìgbàkigbà tí ogun bá jalè Yorùbá ẹ̀yin lẹ máa ṣíwájú ogun ẹ̀yin lẹ máa lọ jà fún wa ẹ dìde rárá ẹ tí ara ò tá yín Ìbà Gani Adams wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe like ṣé civilization ló fa ilé ní àbẹ̀wò ṣé civilization ló sọ pé kẹ́mọ́ lọ jagun ní àbẹ̀wò because ogun ló délẹ̀ yìí o nígbà tí àwọn ẹ̀yà kan tí wọ́n wá kó àwọn ẹ̀yà yín ẹ sọ̀rọ̀ ẹ silent nígbà tó yẹ pé ẹ sí láyé bàbá wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ̀yin náà dẹ̀ bímọ o ẹ wo láti bí oṣù kan táwọn ọmọ yìí ti wà nú gbó ara ò ta yín pé àánú anybody tó bá fi ń Ààrẹ Ọ̀nà Kakanfò gan tó yẹ pé bóyá ẹ̀ ń dúró de ọ̀dà ẹ̀ pé kó fi ní ọ̀dà láti lọ rescue àwọn people yìí láti bí oṣù kan tí ẹni yẹn ò sọ ẹni tì fún yín ó yẹ kára ta yín kẹ́yìn dìde Olóyè Sunday Igboho àwọn nìyẹn nínú igbó yẹn náà wọ́n ń gbìyànjú agbára wọn bó tẹ̀ jẹ́ pé ìjọba ká wọn lọ́wọ́ kò gbogbo ìgbà tí wọ́n ti kidnap wa gan tí wọ́n ti kidnap àwọn ọmọ tí wọ́n kidnap tí wọ́n ti kidnap àwọn èèyàn wa yìí tó sì jẹ́ pé àwọn Fúlàní wọ́n wà nínú igbó wọ́n ń lé àwọn èèyàn kúrò ní oko ẹ̀yin ló yẹ kẹ́ kọ́kọ́ dìde kí Olóyè Sunday Igboho tó dìde Olóyè Sunday Igboho tún wá dìde ẹ̀ tún wá ń bí fún wọn èmi ò tẹ́ gbọ́dọ̀ bí fún wọn because anybody tó bá bí fún Olóyè Sunday Igboho ikú ló fi ń sọfàjẹ tí ẹni yẹn gan ò bá sọ̀rọ̀ tí ẹni yẹn gan ò bá gégùn lé lórí àwọn ancestors àwọn great father wa yẹn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tán ti jẹ tán ti lọ ẹ ti understand wọ́n máa bá yín jà tẹ́ bá fi lè bá Olóyè Sunday Igboho tẹ́ ń bá wọn ní beef àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ lọ ẹ ti understand wọ́n máa bá yín jà in spiritual torí pé Olóyè Sunday Igboho sì ń gbìyànjú agbára wọn láti gba àwọn people sílẹ̀ ẹ̀yin tó wá ń pè ní ẹ̀yin tó wá fi jẹ oyè wọ́n fi ń jẹ oyè ẹ̀ lè gbádìí ó ṣe mí láàánú fún yín o wọ́ọ̀tò yìí tán fi yín jẹ o ó yẹ kójú tì yín gan ó yẹ kójú tì yín tí ẹni tó fi yín jẹ oyè yìí tí ó bá pàṣẹ fún yín pé kẹ́ ẹ lọ jagun yìí ó yẹ kójú tì yín kẹ́ ẹ sọ pé oyè yìí o jẹ mọ́ o wàláì nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe nìyẹn ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ó pàṣẹ fún yín pé kẹ́ ẹ lọ rescue àwọn people yìí ó yẹ kójú tì yín pé ẹ̀yin aṣíwájú ogun ẹ̀yin odidi Ààrẹ Ọ̀nà Kakanfò wá lè dìde kẹ́ ẹ lọ rescue àwọn èèyàn yín àwọn ọmọ yín ó yẹ kí ojú tì yín ó yẹ kẹ́ ẹ fi ipò yẹn sílẹ̀ torí wọ́ọ̀tà Ààrẹ Ọ̀nà Kakanfò tán fi ń jẹ o láti jọ tí ẹ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ẹ jáde sí social media rí kẹ́ address àwọn èèyàn even though àwọn OPC ọmọ yín gan tán wà láwọn dá yín gan address wọn rí ó ga fún yín wọ́n ṣe báyẹn o Ọlọ́run Ààrẹ Ọ̀nà Kakanfò tán fi ń jẹ yẹn ò yẹ yín o ẹ ti understand ẹ kàn ń ṣe bó ṣe wù yín owó ẹ kàn like ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún ẹ̀yin náà ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún ẹ jẹ́ ká mọ̀ pé ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún náà Olóyè Sunday Igboho jáde síta bólì ó sọ pé àwọn ṣiṣẹ́ fún ìjọba ta ló lọ mú wọn ta ló pa wọn ta ló àrẹsọ yín náà jáde síta náà kẹ́ sọ pé ká mọ̀ pé ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún ọ̀rẹ́ kí a ti mọ̀ pé ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún torí wọ́n ti ra ohun yín wọ́n ti ra voice yín lè jáde síta àwọn èèyàn wá wà nínú gbó láti bí oṣù kan ara ò ta yín ṣé kò ń ṣe ẹ̀jẹ̀ tó wà lára wa ló wà lára yín ni bàbá oyè tán fi jẹ yẹn ò yẹ yín o àwọn tó dẹ̀ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ orí wọn máa dá fún yín ó ti yé yín. ní gbogbo àwọn ọmọ Yorùbá tí ó ń gbọ́ mi bóyá láàárọ̀ ni bóyá lọ́sùn bóyá lálẹ́ mo kàn fẹ́ kí àwọn kọ̀ọ̀kan kó yé wa àárín àwọn fídíòs kan àwọn ẹlòmíín make comment nípa ọ̀rọ̀ tí ó lọ lórí afẹ́fẹ́ lórí Olóyè Sunday Igboho àti ẹgbẹ́ tí àwọn ọmọ OPC tí wọ́n jáde àti àwọn ẹgbẹ́ mìíràn náà pé tí wọ́n rí àwọn achievement tí OPC rí tí ó ṣe tí oníkálukú bá wò kò sí ọmọdé nínú wa fún àwọn tí òye bá yé ọ ní ìgbà míì máa ń wà àwọn Yorùbá máa ń sọ pé wọ́n ní èèyàn pàdé àgbà lọ́nà ó wá ní kọ́ńjọ kan bù yẹn lọ́pọlọ ǹjẹ́ èèyàn mọ̀ pé àgbà tí èèyàn pàdé yẹn bóyá wèrè ló ṣe láti ilẹ̀ ni o bóyá bìkan ló wà tí ò ní ọpọlọ so wá sọ̀rọ̀ bákan so a máa ń rí àwọn àgbà míì náà jẹ́ pé tí wọ́n máa fún yàn ní advice the wrong advice wọ́n máa ń sọ tàbí máa rí ọmọ kékeré náà tó máa ṣe bí àgbàlagbà so àdè tó máa rí ọmọ kékeré náà mi tó fẹ́ ṣe bí àgbàlagbà tí ẹ pé ọgbọ́n orí ẹ̀hún gan kò ní jẹ́ nítorí àgbékalẹ̀ ẹ máa kí á fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ejò kí fún wa ní àwọn bẹ́ẹ̀ kan tí Sunday Igboho tí ó bá lè deny pé tó bá lè sọ pé lóòótọ́ kò bọ̀ àmọ́ pé bẹ́ẹ̀ ní àti tí OPC ti wà nísìnyí is over 30 years láì máa fẹ́ ṣe 32 tí wọ́n ti wà tí ìṣẹ̀gbẹ́ tó grand bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n ti wọ́n wé àná lọ́dà àwọn kan wà tí wọ́n fẹ́ pín ẹgbẹ́ èmi náà fẹ́ ṣe tèmi nígbà tí olórí wà gbà pé báyìí gbọ́dọ̀ ṣe rè tí ẹlòmíì arẹ́fẹ́ wá nítorí àwọn ti fẹ́ ṣe ìṣèlú owó ti ràn wọ́n lójú ẹgbẹ́ OPC tí Ìbà Gani Adams lógún fẹ́ tí wọ́n coordinate tí wọ́n gba Ààrẹ Ọ̀nà Kakanfò láti ìgbà tí bàbá ti wà ń bẹ̀ wọ́n ti ń jẹ́ kí ó yí àwa ẹmọ́rú ìwà tí a máa rùn ní àwùjọ ẹ bá wo Olóyè Sunday Igboho there was a time nígbà tí ìṣùkọ́ fẹ́ ṣẹlẹ̀ wọ́n pè wọ́n bá sọ̀rọ̀ ọ̀tọ̀ wọn kan náà yín níbi ìgbà tí wọ́n yín àgbàdo sẹ́yìn ìgbà tí wọ́n bá sọ̀rọ̀ tí ó kọ́ tí ó ṣe nǹkan kan sí
àwọn òhè tiẹ̀ kí náà fẹ́ fi ṣe a ò ní jà a ò ní kankan ò ní kan tó fẹ́ ṣe fún wa a ní kan tó fẹ́ ṣe fún ẹ bọ̀ kó má fi ẹnu má fi ba àwọn iṣẹ́ tí àwọn OPC tí wọ́n ti ṣe kó má fẹ́ fi ẹnu rọ́bì ṣe tí àwọn bloggers tó ń fún lówó ìyẹn ló fà á táwa fi dìde kì í ṣe pé ayé tiẹ̀ because nígbà tí irọ́ bá pọ̀ ní tí irọ́ bá pọ̀ á dòótọ́ wọ́n ní tí àwọn ìbámu sọ ní tó bá ní kí Ọlọ́run rí ẹ kẹ́kẹ́ èèyàn náà rí ẹ kẹ́ tó fi ẹnu kẹ́ tó fi báyé ọ̀tá ti wá jẹ́ ká náà tètè pariwo ara wa síta bá ṣe jẹ́ báyé jẹ́ rèé tí wọ́n máa ń pe ẹgbẹ́ tó ní structure ní ilẹ̀ Yorùbá OPC ní we have many structure tó dẹ̀ ní ètò tó ní rules and regulation so you cannot compare o kàn dá ọ́fíìsì kan lẹ̀ pé ìgbà tó ń sọ̀rọ̀ tó wá pé wọ́n fẹ́ ṣe dáadáa ní ilẹ̀ Yorùbá Àmọ̀tẹ́kùn tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan tó sọ orúkọ ẹgbẹ́ àwòyá báyìí ó ní wọ́n mọ̀ wọ́n náà máa support motion yẹn náà OPC ti wà kí Àmọ̀tẹ́kùn tó dé everybody mọ̀ nobody doubt it nínú Àmọ̀tẹ́kùn OPC wà bẹ́ẹ̀ nínú Àgbẹ̀kọ̀yà OPC wà bẹ́ẹ̀ nínú ọmọ ẹgbẹ́ tó kójọ tó ní ìwé ẹṣin tó pè ní sí OPC wà ní wọn because wọ́n need láti jẹun àwọn máa ṣe nǹkan ó dẹ́ kó wọn ní kó máa ṣiṣẹ́ but ìwọ ló jẹ́ pé olóbìnrin bó ṣe máa gbé ẹgbẹ́ bó ṣe máa ṣe tó máa ní procedure tó máa ní rules open ẹgbẹ́ ni náà bí security aspect kò yàtọ̀ sí àwọn tí wọ́n ń lókun security tó wà lẹ́kọ̀ọ́ rẹpẹtẹ security office ọ̀dọ̀ wọn wà tí wọ́n ń ṣe security àwọn wọn private security bẹ́ẹ̀ ni wọ́n náà but based on nítorí pé o join olóṣèlú ni wọ́n ṣe ń wo privilege yẹn mọ́ ẹ lára ló fẹ́ máa lo inflex yẹn o dẹ̀ tí náà wọn diaspora àwọn tó ń sponsor ẹ̀tẹ́lẹ̀ but most àwọn èèyàn tí wọ́n bá rò dáadáa ó jẹ́ kí wọ́n rò nǹkan tó ti ṣe fún wọn látẹ̀yìnwá kí wọ́n wá gbé wò ǹjẹ́ ẹ̀yin rí kí ibà ṣàlàyé nǹkan tí wọ́n lè ṣe ibà ò ní sọ fún yín bẹ́ẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ò ní sọ ohun tí wọ́n lè ṣe wọn ò ní sọ alágbára láti wọnú gbó but a ò lè fi tìjọba má ṣe kákan bọ́ síbẹ̀ torí àwọn Yorùbá gbọ́wọ̀ wọ́n ní tí ọmọdé bá ṣubú awúwájú ọmọdé tó bá ṣubú òun máa dìde ló ń lọ ọmọdé ní Ìgbòho nínú struggle torí tí àgbàlagbà bá ṣubú ẹ̀yin ló máa wò wọn yóò gbọdọ̀ kọ́ mi lẹ́sẹ̀ mi ò gbọdọ̀ ṣubú mọ́ ó ti mọ bó ṣe rí that means èèyàn learn nígbà mi tí ẹ̀bá ń fa argue we argue to learn not kí jẹ́ kíkẹ́ argue blindly ẹ jẹ́ ká argue kí a achieve nǹkan ibo ti tàn yín náà mélòó kí ṣe bá bínú sí kí ṣe bá ayé tiẹ̀ kí ló fẹ́ ṣe fáwa kò lè ṣe kankan fún wa náà charisma capacity ẹ̀ ò gbé but a ní láti máa clarify àwọn kankan ẹ mọ iye ọ̀rọ̀ tó ti sọ ní ò lè ká more than 100 times jẹ́ pé kò rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú nígbà tó ló fẹ́ wá sẹ́kọ̀ọ́ náà wá ṣe rálì ó lè wá náà ṣáà náà yíyan sọfẹ́ tí wọ́n ṣe bálabàla àwọn ìlú níbẹ̀ sí ní take care personal nígbà yẹn because o ní ìlú nẹ́tọ̀ ó ní bó ṣe gbọ́dọ̀ rí nǹkan máa bẹ́ẹ̀ lọ power ẹgbẹ́ bákan ní ìwà ìyà zonal commandant ní ìgbà yẹn ṣé o máa náà gba ẹgbẹ́ OPC ó gba ìlànà yẹn kọjá ní òṣèwà ní orientation but tó ṣẹlẹ̀ máa fi gbogbo báyìí máa ń sọ́ọ̀sì yẹn ó fẹ́ máa fi oppress ọmọ tá ní fẹ́ máa fi oppress ọmọ tá ní achievement mélòó ló ní eléyìí tó sọ wọn ní dìbò bàbá wọn wèrè tó ń bú Tinubu gbà yẹn máa yìnbọn fún wọn ó dẹ̀ tún ṣe pé ọmọ tó tàn tó kó wọn sẹ́yìn kí èèyàn máa ẹdún náà àtọ́nidó ṣó máa ń tọ́nidó lẹ́ẹ̀mejì ni èèyàn tó dóbò lẹ́ẹ̀kan tó lọ alábàárà ṣó máa rí mi dù ó rí ẹ̀ pé ìwọ̀kùnrin lè mọ́ bínú sí ẹ but we need to come láti jẹ́ kí àwọn èèyàn clarify nǹkan báyìí báyìí ni kò rí bẹ́ẹ̀ ó lè máa tàn wá ó lè máa tàn wọ́n èèyàn káwọn má jáde láti má sọ̀rọ̀ wọ́n máa kí wọ́n ṣe ni ẹ jẹ́ kí ìjọba grant ẹ̀ eléyìí tó ń ṣe ìyàwó ò lè ṣe àwa ti ju yẹn lọ we are more than that ọmọ mélòó tó fi sí bá ya síbì kan ìlú máa mọ̀ kọ́ wọlé o wọ́n bá tí wọ́n bá fún wa níṣẹ́ tá bá ya síbì kan á mọ̀ kọ́ wọlé o ní wọ́n máa mọ̀ mo dẹ́ òfin ẹ máa rí so kí náà máa dáàbí gba nǹkan tó yẹ ká gbà a gbọ́dọ̀ gba procedure ká ìrìn tí a máa rìn tí a ní ṣubú tó yẹ ká máa yọ wá ìgbà tí àwọn ọmọ tó lọ mú wákìlì nígbà yẹn 3 months nínú the prison a rí bí gbogbo ṣe jáde lẹ́bẹ̀ẹ́ sí ní sọ bẹ́ẹ̀ ni tún sọ ní ìsìn yìí wọ́n mú OPC wọn kidnap wọn OPC ibo náà ti gbọ́ rí kidnap jagunjagun gbogbo àwọn ọ̀dà wọn ní tí àwọn Boko Haram yẹn gbé tán gbé ọwọ́ ìjọba wà bẹ́ẹ̀ ọwọ́ àwọn tí wọ́n jọ mọ̀ wọ́n jọ ń ṣe ni kì í ṣe ti tiwa náà kì í ṣe ti tọ́jọ́ tiwa so ẹ má mú àtàmọ́ wá so a ò bá Ìgbòho jà tó ti ṣe àwòkẹ́tì àwọn kan clarify àwọn things ni àtàwọn tó ń gbé àwọn bloggers yẹn ẹ má fi blogger ẹ má fi balẹ̀ Yorùbá jẹ́ ìròyìn tó máa gbé adájọ́ máa gbọ́ sínú everybody máa dùn ní kẹ́ máa gbé so ti ṣe so we come in peace àwòkẹ́tì àkànjẹ́ ká mọ̀ pé àwọn ò lè ṣe lóhun ṣe àwa yàtọ̀ sí yàtọ̀ ṣokòrí jìnà sọ́rẹ́ náà ó jìnà síra wọn ẹ lè fi bàbá àtọ̀wọ́n wéra wọn náà bá ní ẹgbẹ́ fi wé kò possible náà ẹ pọ́n jùlọ wọn lọ so máa bẹ́ẹ̀ máa rọ wá fún àwọn tí a bá wo fídíò yìí ẹ jẹ́ kí a máa wò dáadáa síra wọn so ẹ má máa compare ẹ má máa fi bàbá kẹ máa fi wé ọmọ kẹ má máa fi bá kẹ máa fi wé ìlú ó jìnà so mo sọ yìí mo dúró náà so ojú agbéwà kò ní gbé ọ̀dà ni ilẹ̀ Yorùbá ní bàjẹ́ ẹ tó bá dẹ̀ fẹ́ bá ilẹ̀ Yorùbá jẹ́ ẹ jẹ́ ọ̀nà máa fi tún ilẹ̀ Yorùbá ṣe thank you. gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ẹ̀ ní bímọ pàpà ńlá gi gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ẹ̀ ní bímọ tí ó mọ̀ bà yín lójú jẹ́ káàkiri àgbáláyé gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ẹ̀ ní bímọ sọnù gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ẹ̀ ní bàbá jóná lórí ọmọ ẹ dábàá bá mi ṣe ẹ̀kẹ́ bá mi láì ẹ jẹ́ àpàdé kọ́mẹ̀ntì ẹ jọ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ fẹ́ kẹ́ bá mi dá sí fídíò yìí gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ ní fojú sunkún ọmọ ó tẹ́ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí
tẹ́ ẹ̀ ní tanná wo sàárì ọmọ ẹ dákun bá mi share kẹ́ bá mi like ẹ dákun àbí comment tó bá ní kí abiyamọ tọ́jú ọmọ rẹ̀ kó kọ́ ọmọ rẹ̀ wàláì ọ̀rọ̀ ní o tó bá ní ẹ tọ́ ọmọ yín kó fún yín nísìnyí wàláì ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dèrè ọmọ yín tẹ́ ẹ ní sinmi lórí ọmọ yín tẹ́ ẹ ní sáré ká lórí ọmọ tẹ́ ẹ ní dààmú lórí ọmọ ẹ bá mi share kẹ́ bá mi like ṣé ẹ tó bá sọ pé ọmọ pàpà ńlá gi pọ̀ bí ọ̀sán bọ̀bọ̀ yìí ni wọ́n ń pè bẹ́ẹ̀ àmọ́ kí n tó sọ̀rọ̀ náà ẹ kọ́kọ́ wo fídíò yìí. nígbà tí kéèsì àwọn cousin Adédìbú ètò ìṣẹ̀lẹ̀ nìbàdàn wọ́n ní Monday bí ọ̀rá pẹ̀lú àwọn tó rẹpà àwọn ọlọ́pàá tó lọ fi rescue wọn àgbà táwọn ọlọ́pàá Ọ̀yọ́ State jáde tẹni Monday kẹ Tuesday làwọn rí o ìyẹn tó lọ bẹ́ẹ̀ ànádà àwọn tó ti ṣẹlẹ̀ báyìí o abáyé Monday bí ọ̀rá tó lọ ń fa àwọn Fúlàní ní ọlọ́ni mo fún yín ní kíní kawas mo fún yín ní kíní kawas àyẹ̀wò yín ṣe nìyẹn ṣé Fúlàní tó lọ ń bá sọ̀rọ̀ yẹn ìṣòjò kásíbìtì mọ́ lọ́wọ́ báwo ló ṣe mọ̀ bóyá òun gẹ́gẹ́ ló wà involve ó mọ̀ pé kéèyàn lọ máa accuse èèyàn fún nǹkan tó ní evidence against it is another crime in this nation bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ kọ́ ni mò ń lọ àfijá táwọn ọlọ́pàá tó jáde nọ́mbà tó ń deny pé allegation pé Sunday Igboho wà involve mi pé wọ́n rẹ̀ pa wọn ẹjọ́ tó ní wọ́n bá ń parọ́ táwa tó ń pa fún òbàdí ètètè mọ̀ pé ń parọ́ fún wa sẹ́ni tó ń parọ́ mọ̀ pé lọ́dọ̀ òun pa ni kí ló fẹ́ gbà mí gbogbo orí eléyìí èyí tẹ́ bá ní ààrẹ. gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ ní sunkún lórí ọmọ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ ní dààmú lórí ọmọ ẹ dábàá bá mi share kẹ́ bá mi like ẹ jẹ́ àpàdé comment tẹ́ ẹ ti rí bọ̀bọ̀ yìí no ẹ jọ tó bá pé bọ̀bọ̀ yìí tó bá pé wèrè ni ẹ jẹ́ rí yes pọ̀ tó bá pé kò ká kí n ṣe wèrè ẹ jẹ́ rí no lọ́dà comment tó bẹ́ẹ̀ mi ṣe ń wo yìí ó nídìí àgbo wèrè ó nídìí ògùn lẹ̀ tútù tọ́pọ̀lọ́ rẹ̀ ò bá lọ ó ní máa fi 1 kó máa fi compare 2 àbí kó máa fi 2 kó máa fi compare 3 ó yàtọ̀ síra wọn ẹ̀yìn ẹ̀sìn pọ̀pọ̀lọ́ ẹ̀ lọ ó wá fi Sunday Igboho èèyàn lọ ọbẹ̀ yẹn ó lọ sí Igboho ó lọ fáwọn Fúlàní pé 2 hours kan dá ènìyàn padà ó wá ń sọ pé nǹkan tí wọn ò ṣe ni wọ́n ń sọ sẹ́ni kó ti sick ok fine ó ní bàbá Gani Adams wọ́n ṣiṣẹ́ ẹsẹ̀ tí kárí ṣe ọ̀kan tí bàbá Gani Adams ṣe báwọn ààrẹ ilẹ̀ Yorùbá ok bó ṣe ń tí ààrẹ ilẹ̀ Yorùbá yẹn káfàtà yẹn tó pé tòótọ́ ààrẹ ilẹ̀ Yorùbá ni wọ́n tẹ́gbọ̀dì mọ̀ kán fi ààrẹ ilẹ̀ Yorùbá yẹn kí wọ́n lọ fi bá kó àwọn yẹn jáde wá ní inú gbọ́dọ̀ kó wọn sí àbí káwọn àti ẹ̀sìn kẹyọ kan kárí náà káwọn náà proof ara wọn right pé ààrẹ ilẹ̀ Yorùbá làwọn òun wá ń dúró síbẹ̀ yẹn òun sẹ́nu gbà níwọ̀n ọmọ ọdẹ yìí níwọ̀n tó níran tó lẹ́bí tó lára ẹni máa bí ẹ ó máa kú wàhálà ó máa kú àṣẹdànù ẹni máa bí ẹ ó máa kú àṣẹdànù nítorí pé àṣẹdànù lélẹ̀ wàhálà ní tó ṣe yẹn gan àwọn ẹbí àtàwọn ará ẹ̀ gan wọ́n máa pé òun bójú àwẹ̀jẹ ló fídíò tó ṣe yẹn ìwọ gan máa kó ti bójú Gani Adams jẹ bàbá Gani Adams àwọn máa lé OPC lélẹ́yìí o àwọn ọmọ àlè táwọn máa da nǹkan rú lélẹ́yìí àwọn tí wọn ò fẹ́ kí Nàìjíríà lílọ síwájú òun lélẹ̀ àwọn tí wọn ò fẹ́ kí àwọn tó fẹ́ ṣe tí wọn ò fẹ́ kí wọ́n ṣe òun ni bọ̀bọ̀ ẹ̀yìn èpè ni bọ̀bọ̀ tí o bá ṣe ni pé o ní máa ṣẹnu wátawàta sí Sunday Igboho sà bàbá kí ló dé tí bàbá Gani Adams tí wọn gbàgbé lọ́kọ́ lọ ṣe àti pọ́lọ́pàá gbòríyìn àti pọ́lọ́pàá gbòríyìn ti ẹ̀sìn kan kárí iná ẹ̀yẹ́ máa sọ pé bàbá Gani Adams ààrẹ ilẹ̀ Yorùbá wo bí ní Nàìjíríà ó ti di wọ́wọ́wọ́ ẹni tó bá ṣe nǹkan tá a fẹ́ lọ́wọ́ òun la rí ọlọ́pàá gba glory sójà gba glory àmọ̀tẹ́kùn gba glory àti àti mọ̀ pé bàbá Sunday Igboho sà ó kọ̀ pàmbẹ̀ ìrẹ́ bẹ̀ ọmọ àlè ó ṣẹnu wátawàta ó sọ̀rọ̀ bí ara ẹ jẹ́ bá mi share kẹ́ bá mi like. Gani Adams Gani Adams ẹ̀mí ló mú pè ọ́ ó jí ní àbòsùn ilé ló wà ní àbókò Gani Adams ó dójú ti gbogbo ìran Yorùbá pátá kì í sì wọ́n la fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ní àfi ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ó wà lè bá dìyẹ Gani Adams àfi ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ogun wá dé sílẹ̀ Yorùbá àwọn kidnapper dé bandits dé wọ́n ń pa wá lọ́mọ wọ́n ń kó wa léèyàn àwọn Fúlàní fogun jà wá ó wá sápamọ́ ààrẹ ọ Gani Adams ibo ló wà mo ti fi ohun ránṣẹ́ sí ọ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin mi ìgbọ́ kó sọ̀rọ̀ jáde gbogbo ọmọ Yorùbá pátá lọ́wọ́ mi sí ọ lákòókò yìí o ìwọ Gani Adams ibikíbi tó bá wà fẹ́ rí ọ kó jáde jẹ́ ká mọ kókó ẹ ìwọ lọ sápamọ́ ó sì tẹ́rí bóyá Ààrẹ Ọ̀nà Kakanfò ìwọ gbọ́nú tàn rí ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò kan kú sílé Ààrẹ Ọ̀nà Kakanfò kan kì í kú sílé ojú ogun l'Ààrẹ Ọ̀nà Kakanfò kú sí ìgbà tó tẹ́wọ́ gbórí Ààrẹ Ọ̀nà Kakanfò wọn àpàtàn fọ́ Gani Adams ọ̀dàlẹ̀ ni ọ́ o kì í sọmọ ọkọ Gani Adams ọ̀dàlẹ̀ ni ọmọ àlè ni ọ́ o kì í sọmọ ọkọ Yorùbá torí ní ti lọ káàkiri gbogbo ṣebí àkókò lóló ti wá olówó wá láti Arigidi àkókò wọ́n sì fọ́ sílẹ̀ wọ́n fi ọjọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò èmi sì ti lọ káàkiri gbogbo ilé àkókò pátá mo dé Ìkàrí àkókò mo dé Ọ̀kà àkókò mo dé Ìhùn àkókò mo dé Súpárì mo dé Ẹ̀mẹ̀jì àkókò mo dé Arigidi tó ti wá mo ti lọ bá àwọn ìyá àwọn bàbá wa ń bẹ̀ ọmọ tẹ́ fà sílẹ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ló ń dójú tìran Yorùbá ṣe ló ń sápamọ́ àgbúrò ẹgbà tó gún dé àwọn bàbá sì sọ fún pé òkè sọmọ àwọn wọn lọ máa lè ní ọ Gani Adams wọn lọ òkè sọmọ àkókò wọn lọ mọ Nupe ní ọpẹ ló ti wá wọn ní Nupe Niger State ló ti wá wọn ló kó oṣù ní bàbá àti ìyá wa dá lákòókò Lágídí àkókò wọn ló kó oṣù lẹ́wà dá ibẹ̀ wọ́n sì bí wọ́ sí ló fi wá ń claim kọ́ mọ àkókò ni ọ ló fi wá tẹ́rí gba orí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ńlẹ̀ Yorùbá ó mọ̀ túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ni aṣíwájú ogun ńlẹ̀ Yorùbá l'Ààrẹ Ọ̀nà Kakanfò olóṣíwájú ogun náà ni ó sì kẹ́yìn ogun wa dé ìwọ wá sápamọ́
ààrẹ ọ gbogbo agbára ilẹ̀ Yorùbá akólé ọ lọ́wọ́ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀ni Ààrẹ Ọ̀nà Kakanfò wà lọ́wọ́ ẹ àpò mẹ́rìnlélógún ló wà lára ẹ agbára ní gbogbo ẹ àpò wà lọ́wọ́ ẹ ọfà wà lọ́wọ́ ẹ ìwòpé wà lọ́wọ́ ẹ agbé àdó òjì lé ọ lọ́wọ́ a sì gbé àdó òjò lé ọ lọ́wọ́ àdó táwọn bàbá tí Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́kọ́ lò tó fi jagun lẹ̀ Yorùbá nìyẹn àdó òjì àtàdó òjò owó ẹ ló wà ó wá kó gbogbo agbára yòókù pamọ́ ó sá pamọ́ nígbà tó gúndé ó yọjú àríyọ tó bá ti mọ̀ pé ò tó ṣe Gani Adams tó bá ti mọ̀ pé ò tó ṣe tètè kó sílẹ̀ fọmọ tó ṣe àtìrí ẹni tó ṣe báyìí àtìrí ọkàn lọmọ àtìrí akọ ọmọ akíkanjú ọmọ ńlẹ̀ Yorùbá tó tó Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe tó gún jà síbú wọn náà ti ríran wò ìwọ Gani Adams síbú ti ríran wò tó bá ti mọ̀ pé ò tó ṣe gbogbo agbára tá a kó lé ọ lọ́wọ́ ńlẹ̀ Yorùbá pátá tètè kó sílẹ̀ kó kó lé ẹni tó ṣe lọ́wọ́ kó kó lé ọkàn lọmọ lọ́wọ́ kó kó lé akọni lọ́wọ́ kó dé kó rí lò pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá ẹ̀ fún díẹ̀ yìí Gani Adams mò ń bẹ òdodo mò ń bẹ gbogbo ọmọ Yorùbá lọ́wọ́ mi sọ lákòókò yìí o kò láti ibikíbi tó bá kó gbọ́ ọ̀dàlẹ̀ ni ọ́ Gani Adams ìkà ni ọ́ ọ̀tá Yorùbá ni ọ́ ọ̀dàlẹ̀ Yorùbá ni ọ́ ọ̀dàlẹ̀ ọmọ ni ọ́ ìkà ni ọ́ ọ̀tá Yorùbá ni ọ́. Gani Adams òòṣà ẹ̀ ń try ọ̀gá ní ẹ̀ ń gbìyànjú ju Sunday Igboho lọ ẹ̀ ń try lórí fámìlì yín ẹ̀ ń try lórí àwọn ọmọ yín ṣùgbọ́n Sunday Igboho ń try lórí àwọn ọmọ Yorùbá adẹ̀rí iṣẹ́ ọwọ́ ẹ̀ Igboho òòṣà 100 for you bá mi. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.